wọ́n ní kí kálukú tún lè bá bá ẹ ṣe kí kálukú tún lè bá bá ẹ ṣe bàbá ń bẹ láyé bàbá ò sí mọ́ bàbá alálàbí bàbá àlefa wọ́n ti tún lé àwọn bàbá wọn ṣe kí kálukú tún lè bá bá ẹ ṣe kí kálukú tún lè bá bá ẹ ṣe bàbá ń bẹ láyé bàbá ò sí mọ́ bàbá alálàbí bàbá àlefa wọ́n ti tún lé àwọn bàbá wọn ṣe alọ́wọ́sálọ́wọ́lá. Salamu salamu ala nuri tammi waliyul hakiki hafisuhu ilahi. Ẹ dákun wọ́n ti ẹnu wa bọ ọ̀rọ̀ ní láàyè yìí. Hayakumullahu. Àdúrà sí ni bàbá wa Ali Mukhtar nani ká ṣe. Akramakumul karim. Àmọ́ bí àwọn àfa àgbà ṣe ń ṣe látàárọ̀ kémi náà fi ṣẹ́jú méjì iṣẹ́ afsakọ̀sì ṣe bẹ́ẹ̀. Hayakumullah. Mo kí gbogbo òkàlẹ̀ lápapọ̀ mo kí gbogbo ẹ̀yin ẹni ọlọ́run tẹ̀ ń bẹ níkàlẹ̀. Hayakumullah karim. Mo gbé látòrí bàbá wa Al-Khalifa Sheikh Abdul Qadir. Adamallahu hayatahu. Níjọ́ tí bàbá wa lè dá gbé jìpù lọ fún bàbá mo wá ń wọ lórí social media mo wá pa ọmọ tó jọ mo wá ń ṣàdúrà fún bàbá wa yìí. Àníyàn yín dáa ni gbogbo tàbúrò yín ni bínú bọ́lá òṣèṣe yìí gbogbo àwọn àbúrò mi àmọ́ mo mọ́ ṣàdúrà àdúrà tí ń ṣe fún wọ́jú tèmi gangan lọ. Àwọn náà dúró yìí bàbá wa ṣe Abdulkadir ẹ̀ tí jẹ nǹkan kan o. Bàbá yìí gbọ́dọ̀ tọ́jú yín dandan ni. Minal wajibati ni kó tọ́jú yín dọ́jú okó yín. Minal wajibati. Bàbá mo kí yín púpọ̀. Bàbá wọn ní yanjú mo kí yín. Bàbá wa Al-Gamawi. Bàbá àgbàlagbà mo kí yín púpọ̀. Bàbá wa yà wá. Bàbá àṣekú. Bàbá ẹ ti ẹ̀ pọ̀ jù. Mo kí gbogbo àfa sẹ́ni tí n kí pé ó dàn tó lè káyọ̀ pé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Ya Sheikh Al-Huda kíní yìí ti dáa. Ìbẹ̀ni wá sí kan jọ̀wọ́ ni mo ní gbogbo obìnrin tó ìdí tó ti ná gbo eléré kò lè pòdùsì irú èmi jáde lọ́mọ láyéláyé. Ìdí táwọn eléré ti fọwọ́ tẹ̀ kò lè gbórí wa jáde. Al-Huda bẹ́ẹ̀ ṣe wáyé nísìnyí wọ́n mú tọ́lọ̀ ní kẹta ara wọn jáde àwọn muqtadiyatil ummahati ni àwọn ẹ̀ṣá obìnrin àwọn tó bójú ọkọ wọn jẹ́ àwọn tí wọ́n dà kọ́ ọkọ wọn rú torí pé anta jazaa'ul amal ẹ̀san ṣẹ́ nìyí o bẹ́ẹ̀ dẹ̀ ni àdó kan ò lè pèsè irú bàbá wa Al-Huda ihun tó lè pèsè irú yín ni tẹ̀sùbá nìkan lè pèsè irú yín. Tẹ̀sùbá nìkan ló lè gbèrú ṣe Ahmadu Al-Huda jáde. Láfikún ọ̀rọ̀ mi tóyún lájà gbàdí ẹ mọ́ bínú ìjókòó ànábì ni. Sallallahu ta'ala alayhi wa sallam. Àwọn àfa ẹ mọ́ bínú àfa Al-Huda ẹ tara ẹ fi kẹ́kọ̀ọ́ ni o. Ebi ò lè pa Al-Huda máa láyé nítorí ẹni tó dìmú ló dìmú. Sallallahu ta'ala alayhi wa sallam. Ebi ò lè pa àfa wa Ahmad Al-Huda ẹ̀ẹ́dẹ̀ sọ pé ṣéwù kì í gbọ́jọ̀ mọ́. Ìyà ò lè jẹ́ mọ́ nítorí ìfipọ́lọ́hùn méjì kan kún. Ànábì wa Muhammad Sallallahu ta'ala alayhi wa sallam. Wọ́n ní àtòrí ànábì dá oúnjẹ àtòrí ànábì dá ayé ìlọrọ̀nù àtòrí ànábì dá gbogbo nǹkan ẹ̀sìn yóò bá ànábì dáadáa jẹ wọ́n. Sallallahu ta'ala alayhi wa sallam. Wọ́n wá ní ànábì yan náfìlà títí ẹsẹ̀ ànábì wú ẹ dákun ṣé nítorí tá ànábì yóò jẹ ni. Sallallahu alayhi wa sallam. Wọ́n ní ebi pa ànábì títí ó dẹ̀ di òkúta mọ́nú ṣé nítorí tá ànábì yóò jẹ ni òrí ni. Sallallahu alayhi wa sallam.
ọlọ́run ní kànábì kebi ó pa ebi tí ó pa gbogbo àwọn táwọn lẹ́yìn ayé ó ti pàlẹ́ Muhammad lọ. sallallahu ta'ala alayhi wa sallam. àdúrà tó ṣe tó kù sórí àwọn kó tó gbà ó ti ànábì ti kó gbogbo ìṣòro yẹn lọ. sallallahu alayhi wa sallam. àfa àwọn àlùrà kan ní wọn kàn ṣe Muhammadu Rasulullah. sallallahu alayhi wa sallam. Muhammadu Rasulullah. Muhammadu Rasulullah owó kan dé ní. Allah. ẹ bá nàka àtàyà yìí gbogbo ọ̀tọ̀ ẹ̀yin ìwé tó bá ń bẹ bí ẹ dìde ńlẹ̀ ẹ nàka àtàyà yìí àdúrà yìí mo bẹ̀ yín ni ẹ dákun tó o bá fẹ́ràn bàbá wa lùdá dìde ńlẹ̀ báyìí kọ́ wa nàka àtàyà yìí má nàka àárín o àyìnbó tó kàn ní kéèyàn má nàka àárín kéèyàn má nàka àárín ìkatọ́ lọ́hún bẹ̀ ń sẹ́ nì kì í ṣe ká yìí bọ́lọ̀ ń bá sọ̀rọ̀ fún yẹn ká téèyàn ń nà sí i bí yẹn bá ti ń nà yín sọ̀rọ̀ yìí ti gé dànù ni. bàbá wa lùdá bẹ́ẹ̀ a ṣe pọ̀ tó yẹ yín náà ń pè láyé ẹ dákun ọjà tẹ́ fi pàdé ibi tó dé yìí ò gbọ́dọ̀ já o bẹ́ẹ̀ ṣe dúró ti bàbá wa àlìwúdá àti London ni àti Amẹ́ríkà ni àti Nàìjíríà ni àti gbogbo àlàmíjù tí kálukú ti débi ọjà tẹ́ fi pọ́n yìí ò gbọ́dọ̀ já o yóò mọ lọ bẹ́ẹ̀ ni kò ní já o. amiina. na utu bàbá mi mo wá fẹ́ file bàbá gbà kéwú yẹ mi rahimahullahu ta'ala. bàbá gbàgbọ́ lórí kùrùsí púpọ̀ Allah. kódà àdàdì rẹ̀ gbàjìmù di gbàmí bọ̀sì bá mú kùrùsí yìí kan ṣoṣo yìí lẹ́yìn kùrùsí yìí ńlá jàgbà dínú bá ń kà fún bàbá wa lùdá inú mi máa dùn tí bá rí ni ìbínú ẹ̀ rí mo bẹ́ lọ́n kọ́lọ̀ ń sáyé ìwé sáyé rẹ̀ Allah. Amin. inú mi máa dùn tí bá rí àfa lùdá ni mi ò bínú ẹ̀ rí bisimilayi kùrùsí ìwọ tó o bá bínú àlùdá mọ́ ká kùrùsí yìí o torí tó bá ya bọ̀ ọ́ ní rí ọmọ o tó o bá bínú àlùdá jòkó jẹ́ o bisimilayi rahman rahim àwọn àdìsí kọ́lá wọn bọ̀. بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يهده حفظهما وهو العلي العظيم شباب رسول الله تعالى محمد رسول الله محمد رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم bàbá wa gba jíbọ́lọ̀ ń sọ̀rọ̀ ọlọ́run mọ́sá jẹ́ kí ẹ débi tẹ́ ń lọ dáadáa ọlá rasulillah wa sallallahu alayhi wa sallam. salamu ala muhammad salamu alayka taha. 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 wa asanu minka taha. فلم ترقت عيني وأجمل منك محمود لم تلد النساء. سلام على محمد سلام عليك طه. òdodo olólùfẹ́ òdodo tá ń sọ fáwọn fẹ́ Muhammad ẹgbẹ́ tí ẹ bọ́ làbárí nípa nábìwá wọn. Salamu ala Muhammad, salamu alayka taha. Bàbá wa Sheikhu Ahmad Bùnà ló ń fi ṣàlùwà. Ṣé ìwà